Happy birthday Àyìndé. Ọmọ Mọ́tẹ́jì ló ń ṣọdún, ayẹyẹ ọjọ́ àbí ni ò ṣe fi ṣeré rárá. Àyìndé ọmọ Ládélé kú àjọ̀dún ọdún àyàbò lọ́ọ̀dẹ̀ rẹ. Tó bá tún di ní àmọ́dún kí n tún wá kọrin ayọ̀ kí ọ. Mo rọ́lá pé Najid akọni lórúkọ tí à ń pè ọ́ o. Ojú ọlá pé ọlá rẹ ò ní wọ mi, olúwa ṣínà ayọ̀ mi, ọ̀nà náà ò ní dí mọ́ láéláé. Ọmọ Ládélé lójoojúmọ́ kọ́lá ó máa bá ọ gbé ni. Àdúrà gbèmí ọmọ àfáà tiwa títí ayé ni kí o máa jọ láàdúrà. Àyìndé tí mo rí tí mo fi irú ẹ̀ tọrọ, ọmọ Mọ́tẹ́jì tí mo wò tínú mi dùn jọjọ. Àdúrà ìgbé ọlá ṣìkù, nítorí tiẹ̀ la fi ń dúpẹ́ fún ọba olúwa tó ṣèyí àgbé ọ̀gá fún gbígbà àdúrà. Happy birthday fún ọmọ ológo. Gbogbo ọjọ́ 12 oṣù kẹta la ó máa rántí pẹ̀lú ìdùnnú. Ọjọ́ tí o wáyé Najid, ọjọ́ ayọ̀ tó pọ̀ gan-an ni. Ìrántí ọjọ́ 12 oṣù kẹta ó tó ọpẹ́, adúpẹ́ kò ju ọpẹ́ lọ, alihamdulilayi. Ṣínà ayọ̀ mi Àyìndé, gbogbo ayé ló mọ ọjọ́ ìbí rẹ bí ẹni mowó àtẹ̀wé àti àwọn àgbààgbà ni wọ́n ń tẹ bọ́tìnì ránṣẹ́ sákọ̀ọ́kà níbẹ̀ wọ́n ní kí Akewi ó kọrin ewì àtàtà pé kí n kí ọmọ Mọ́tẹ́jì pẹ̀lú orin ewì tó bá gbà mu. Ọmọ Ládélé, ṣé o ti wá rí i pé orí ẹ ó wà níbẹ̀? Láti ọjọ́ 1 oṣù kẹta ni ìpè tí ń wọlé. Àwọn ògo wẹrẹ ò jẹ́ kí n gbádùn rárá. Àwọn màmá ń yọ mí lẹ́nu, àwọn dádì náà ò gbẹ̀yìn. Wọ́n ní akọrin ọba wá kùnrin fún wa, apèdè àrà wá fèrè ìṣàdúrà kí kádàrá ó gbè wá. Wọ́n ra tákàdá ránṣẹ́, wọ́n sanwó gègé akẹ́kọ̀ọ́. Wéré mo ti bọ́ sílé agodo níbi tí mo ti ń rọ orin gidi. Mo ti gbátẹ́ síbí ìhùn, ó yá gbogbo yín ẹ tẹ́wọ́ àdúrà. Àyìndé wa dàgbà á darúgbó, Ṣínà ayọ̀ ọmọ Mọ́tẹ́jì ò ní kánjú kú. Mo rọ́lá pé a ò ní mọ sàárè rẹ, ibi gíga ní tiẹ̀ láyé tí o wá lọ́lá olúwa. Bàbá á fi ẹ́ ṣọlá, ìyá náà á fi ẹ́ ṣògo. Àdúrà gbèmí, ọ̀rọ̀ rẹ ò ní báráyé nínú. Aṣíwájú ni ọ́, adániwáyé á ṣe ẹ́ lólú ọmọ. Ọba òkè tó ṣèyí á jẹ́ kí o tún lọ́wọ́ púpọ̀ lẹ́yìn. Najid, Zara ní kí n kí ẹ kú ọdún o. Abdulrahman ní kí o tún ṣe mí lọ́lá olúwa. Sofia kọ̀wé ayọ̀ ránṣẹ́. Ilyas, Yasid àti baby friend yẹ Ramziatullah, wọ́n ní igba ọdún Ṣínà ayọ̀mí ọdún kan ni fún ọ. Abdullah, Aisha àti Salma, wọ́n ní kí o má fàìsàn lùgbà rárá lọ́lá olúwa. Zaidat, Abdullah àti Amira, àwọn ẹ̀gbọ́n ọmọ ológo, wọ́n ń dunnú. Wọ́n ní mo rọ́lá pé many happy returns. Ṣínà ayọ̀mí Àyìndé, Big Mummy ló ń ṣàdúrà fún ẹ o. Wọ́n ní kólúwa ó ṣorí ẹ lórí àpèsì ni. Àǹtí Àbákẹ́, ìyá Amira, Senator Ibrahim, Aidi Nobu, Mama Abdulrahman, gbogbo wọn pátá ni wọ́n ń kí ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ. Wọ́n ní tó bá tún di lámọ́dún kí a tún wá bá ọ fìyìn fọ́ba aláwù lókè. Ọ̀gá àgbà pátápátá ilé ẹ̀kọ́ Asobur Patience Academy, àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lápapọ̀ ni wọ́n ní kí n máa kí ọ Àyìndé. Wọ́n ní ọdún àyàbò. Ọmọ Mọ́tẹ́jì o, Ìbàdàn nílé àwọn bàbá rẹ. Ìwọ lọmọ ọjà níbi ó lè gbé ń jàre olóhùn. Ìwọ lọmọ Mọ́tẹ́jì ọmọ ẹ̀ṣọ́, ọmọ ọdún burú bàbá ọba, ọmọ ìṣẹ́ owó ni ọ́ o Àyìndé. Ìwọ lọmọ ẹfọn alààyè tó ní Ọ̀yọ́ dùn òun òrèlé mọ́. Ọmọ bójú bá bowó ara ní fi digi. Ìwọ lọmọ ajagajigi oògùn Àyìndé. Ìwọ lọmọ adínkàrà má fẹ́ nìkejì dín. A kì í nílé bàbá kí a má mà ní tìyá. Ìjàyè nílé àwọn màmá rẹ. Ìjàyè kún mi bàbá ọba. Àyìndé ọmọ Mọ́tẹ́jì lórúkọ bàbá tó bí ọlọ́mọ Àfà Saheed Ọládélé àti lórúkọ ìyá tó sọ lọ́kọ̀ tí ó bá wá sáyé Hajiya Rasheedat Ọlájídé aya Ọládélé. Àwọn méjèèjì ìmùlẹ̀ Akewi Akọka náà ni. Àti lórúkọ gbogbo ẹbí àti ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ nílẹ̀ yìí àti lẹ́yìn odi, èmi Akewi Àgbáyé akẹ́kọ̀ọ́ Akọka ń kí ọ kú ọdún. Mo ní ọdún á tún máa yabo fún ọ. Happy birthday, my dear boy. Long life and prosperity.